Africa Content TV. Ẹni tó bá lò 20 ẹ̀kọ́ iye tó jẹ́, ẹni tó bá lò 30 ẹ̀kọ́ iye tó jẹ́, ẹni tó bá lò 40 ẹ̀kọ́ iye tó jẹ́, ẹni tó bá lò 50 ẹ̀kọ́ iye tó jẹ́. Màláíkà dùgbẹ́ fọ́lọ́run ọba 365 days times 50 years. Ọba ìdúpẹ́ fọ́lọ́run ọba ó jẹ́ kú náà ló bá pa àyàn nígbà èdè ọjọ́ orí ìtàwí. Aláìmọ̀ yẹn dá ní ó sọ pé onítọ̀hún ò pẹ́ láyé rárá. Ṣùgbọ́n lọ́jọ́ bí ènìyàn kí ẹ o. Happy birthday to you, congratulations. Ẹ̀mí aṣọ̀pọ̀ ẹ̀wà pẹ́ láyé. Àlàó bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ ẹgbẹ́ ẹ̀ lé lọ́dún. Ìjẹ́ ìdúpẹ́ ìjẹ́ ìrọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀ súnmọ́ kú. Àwọn tí wọ́n wá bò lóde ìfẹ́ lójú. Wọ́n nígbà ọdún kan ní àwa ń yọ̀. Irọ́ tí onídò tọ́ láyé. Ìgbà ọdún ò lè bàjẹ́ ọdún kan. Fálíádé àkúrò kọ́lílá wàyàbùkù kẹfìrà. Bá ṣe ń dúpẹ́ ẹgbẹ́ àpẹ́ láyé kàmàrọ̀ ẹgbẹ́ àsùnwọ̀n kù. Wá sí nìyẹn ká má bàyà gbé sóde. Wọ́n jẹ́ kó ní wá sí ní ti ṣé òjá ní wà mí ọlọ́. Ẹja lọ aláhùnmọ̀ yá Rabbi. Aláhùnmọ̀ yá Rabbi. Subhanallah, laysa lahu bidaya. Wala lahu Adubala bihaya. yafalu bil makhluqi ma yasha. Wa hukmuhu sawa jalla.
ọjọ́ tí wọ́n máa ń gbé. àìní bẹ̀rẹ̀ Ọlọ́run inú fi ní síta sí ọgbẹ́. òun ní ó sì tún bá ṣẹ́kù lọ. ọlọ́run jẹ́kọ̀ọ́ yìí ni Yóò ṣẹ́kù lọ kò fẹ́ sí mi. làwọn olùfẹ́ mi. wọ́n fi láwọn fẹ́ràn mi. wọ́n ti wá rẹ́jísítà voice. ìgbé tí wọ́n bá fi kọ́ mi. kí á wá sí ọ̀bẹ̀rẹ̀ mi. wọ́n lè yẹ méjì ìjà mi. ṣé fún mi ṣe wọ̀ láti àná? ọlọ́run fún mi ṣe wọ̀ láti àná. fún wa pẹ̀lú ní èdè. ọmọ ṣe mi kọ́ bí mo ṣe sọ ọ́ mo bẹ̀rẹ̀ sí iṣẹ́ mi. orí aláwọ̀ alága yìí. Adékúnlé ṣe fífi ní àfi ṣe sílẹ̀ ní àfọ̀. Màláka wá wérò lẹ́yìn. Adékúnlé wá wérò lẹ́yìn. Màdìbá wá wérò lẹ́yìn. Èrò rẹpẹtẹ ní Nàìjíríà ṣáàrì. Ìyọrí ẹ̀ta ní Lẹ́kì. Èrò rẹpẹtẹ ní Nàìjíríà ṣáàrì. Ìyọrí ẹ̀ta ní Lẹ́kì. Wọ́n rò kò tán síbẹ̀ nílé. Àmàlàkà sì jù bẹ́ẹ̀ lọ. London àlàyé. 50 years náà ní Adékúnlé Màláka. Bàbá wíwá mi. Sábà padà sílé. Wá nílé wá sọ. Wá nílé wá láìka ọpẹ́. Ibi ìdàlú wa, ọkẹ́ ló fọ́jọ́ bí. Ó ní bí wà láìka ọpẹ́. Ìbájẹ̀mú aláwọ̀ láti ìmọ̀ ńkọ́. Wà ní bí wà láìka ọpẹ́.